iṣẹ́ tọ́lọ̀ fi rún ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. That is why lẹ́kọ̀ọ́ máa fi rí pé àwa à ń support Agbala Gabriel. That man is saving lives. Agbala Gabriel is on save ẹ̀mí, is saving lives. Àṣẹ ní support yẹ. Nígbà tẹ́ bá gbé ṣubú sí tí ò ráyè ṣe charity mọ́. Ẹ jọ̀ọ́ gbogbo àwọn tó nídìí help ńkọ́. Ṣé gbogbo ìjọba lè ṣe tán ni? Àti wá réyàn tó tún wá dúró tó tún ṣe fún àwọn aráàlú. Kì í ṣe polówó lòun náà tún ṣe ó tún gbìyànjú o. Àwa yìí náà láti wá fẹ́ gbé wálé. Wọ́n bẹ̀rẹ̀ sí ní parọ́ mọ́. Nǹkan tí ò mọ̀ nípa ẹ̀ àlóhun ló ṣe. Àgàgà má ní ológun dúdú yẹn. Àgàgà ológun dúdú àbí kí ló porúkọ ẹ̀. Má nìyẹn ológun dúdú ẹ̀ lè kúre wà látàlá ayé yín máa bàjẹ́ tìrìntìrìn ni. Ó wá ń pa irọ́ tó tó irọ́. Ó dẹ̀ ń pa irọ́ mọ́ pásítọ̀ yẹn. Ó ní kò fún àwọn bàbá Suebebe níwèé. Ó ní kò fún wọn níwèé. Àwọn bàbá Suebebe jáde. Wọ́n dẹ̀ gbé ìwé jáde, ó fi dọ́kúmẹ́ntì yẹn hàn gbogbo ayé. Wọ́n fi hàn gbogbo ayé wípé ìwé yẹn rèé o, dọ́kúmẹ́ntì rèé o. Instead of kó tún wá jáde ológun dúdú, instead of kó tún wá jáde kó wá tọrọ apology olórí burúkú wa rẹ̀, ó tún wá lo gbáǹkó. Ó tún lo gbáǹkó. Níwájú tani àti tani, ó ní kúre. Ológun dúdú. A fún ẹni 3 days. Ológun dúdú, a fún ẹni just 3 days. Jáde kó ṣe ibi tó ṣe yẹn kó fi tọrọ apology padà. Nítorí pé kí ni ìwọ náà ti rí òkojú ọ̀rọ̀. Ọmọ bàbá Suebebe kọ̀ọ̀kan pé kò súnmọ́ bàbá Suebebe kọ̀ọ̀kan tó pé ó fọ́ọ̀mù ẹ̀ ní. Ọmọ bàbá Suebebe kọ̀ọ̀kan kí ni kò pé. Àwọn onígbà kẹgbẹ́ Agbala Gabriel ṣubú o. Àwọn onígbà o. Agbala Gabriel ó wúlò fáyé o. Ó wúlò fọmọdé, ó wúlò fàgbàlagbà o. Àwọn onígbà o. Ká ní pé ìwé Agbala Gabriel ló bá dọ́dọ̀ òṣèré yẹn. Má níyàn ní kú o. Ó máa gba owó fún má nìyẹn. A tún pé a tún lé o. Ẹ wá ní ká lajú kalẹ̀. Kí wọ́n gbé irú ẹni bẹ́ẹ̀ yẹn ṣubú. Kí irú ẹni bẹ́ẹ̀ máa assist mà á nígbà. Ohun tí ìjọba ò ṣe fún wa, àwọn ní ìgbìyànjú wọ́n dẹ̀ ń ṣe. Ẹ̀wọ̀n dúró àwọn èèyàn tí wọ́n ń bọ̀. Èní Agbala Gabriel máa fún àwọn èèyàn ní free food lónìí. Ẹ máa rí àwọn ìyá arúgbó tó máa yapa. Ẹ máa rí àwọn opó tó máa yapa. Ẹ wá ní ká lajú lẹ́kọ̀ọ́ gbé irú èèyàn bẹ́ẹ̀ yẹn ṣubú. Bàbá ológun dúdú. Ẹ̀yin wá jáde. Ìyá alájẹ́ kọ́tùrù mú pé yín. Ok, ẹ sọ wípé ọ̀rọ̀ yìí o. Ẹ ti gbọ́, ẹ máa panú ẹ̀. The next tẹ́ bá tún jáde, orí burúkú lẹ́túnṣe. Ṣebí fídíò lélẹ̀. Ẹ jẹ́ fídíò bí tí àkọ́bí bàbá Suebebe tó ti jáde. Àkọ́bí wọn tó pè ní Olúwafẹ́mi yẹn. Àkọ́bí wọn tó pè ní Olúwafẹ́mi yẹn. Fídíò yẹn lélẹ̀. Bá a ti fún ọmọ àti fún Ọlọ́run ẹ̀mí mọ́. Ó ti wà ní àsìkò ṣe fún bẹ́ẹ̀ ní oṣù márì. Ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín. Mo fi ọpẹ́ pàtàkì fún Ọlọ́run tó dá ayé àti ọ̀run. Tó dẹ̀ tó fún mi ní oore ọ̀fẹ́ ní sáà tí mo wà láti rí opportunity ṣe irú nǹkan báyìí. Gbogbo ẹ̀yin aṣèbàjẹ́ kò sí bí ẹ bá ń ṣèbàjẹ́ ọmọlàkejì yín. Mo dúpẹ́ pé ẹni tẹ́yìn sọ̀rọ̀ ẹ̀ iwájú ló wà kò sí lẹ́yìn. So kò sí bẹ́ẹ̀ ṣe máa lé ẹnìyẹn ẹ̀ lè bá. So let me introduce myself. Hi, Olúwafẹ́mi Adéwùmí. I'm the first son of Dayo Adéwùmí, which is Sule Suebebe. So mo dúpẹ́ fọ́lọ́run pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí àwọn onírúurú ọ̀tán sọ pé ilé bàbá wọn fún wọn properties wọn Agbala Gabriel ló jẹ́. No, níwájú ọba tá a pè jẹ́ irọ́. Bàbá yẹn ò gbọ́ ẹsẹ̀ lé property ní property. Wọ́n fún wa ní wíìlì bàbá. Wọ́n gbọ́ everything fún wa. Even though the documents ó wà lọ́wọ́ mi. So mo dẹ̀ tún dúpẹ́ kọ́kọ́rọ́ lélelé. Àbúrò mi náà dẹ̀ ni. Òun náà ló ń ṣe ojúṣe nínú grave bàbá. A fẹ́ ṣe kíní ojú grave wọn láti jẹ́ kó wà okay. So that kí ọ̀ṣọ̀rọ̀ kó má ba ojú orí wọn jẹ́. So kò sí anybody tó ṣìṣe ogun Sule Suebebe o. Èmi tí mo jẹ́ first son tí mo jákọ̀ bí ẹ̀ kọ́kọ́rọ́ lérè lọ́wọ́ mi. So gbogbo document ó wà lọ́wọ́ mi nínú ilé. So ìyẹn ò ṣe nǹkan tí ó jẹ́ pàtàkì gbogbo. Ẹ̀yin ìjọ̀gbọ́n
ẹ̀yin ọ̀jọ̀gbọ́n lẹ́yìn ìgbà tí ológun dúdú tó wá rí fídíò yìí táṣìírí ti tú sí ọwọ́ gbogbo ayé wípé kò sẹ́ni tó pe ológun dúdú ní ọmọ bá Surebe gẹ́gẹ́ bí àgbàlagbà tí ológun dúdú jẹ́ kí ló yẹ kó ṣe ṣebí yóò kó jáde kó tọrọ àforíjì kó tọrọ apology kó rẹ̀ dẹ̀ die down ológun dúdú ó tún wá jáde ó tún wá fẹ́ máa lọ gbáǹkó lọ́dọ̀ ta ni níwájú ta ni ológun dúdú kò ní dá fún ẹ ní kúre olóòmà bá ti ń jẹ́ tọmọtọmọ ní pẹ̀lú kọ́ tẹ dáwọ́lé yẹn tẹ́ ẹ bá jáde kẹ́ tọrọ apology ẹ máa ṣe àgbákò lẹ́yìn yàtàlẹ̀ kí á mọ̀ ṣé mo kí bẹ́ ṣe wà yìí nígbà tí mo ṣe wà lẹ́yìn Saidi ṣé mo wípé ẹ máa tákù mi gan gbogbo ẹ mo kàn fi ilẹ̀ nísìnyí báyìí ọlọ́kọ̀ dídì fàyín wa ọlọ́run dídì wa kò yín sí mi lọ́wọ́ ni mo fún ní 3 days wọ́n ti bí ìyàkuyà láyé àyín dáa ẹ má tàdí kẹ́ tọrọ apology ẹ máa wo fíìmù ojú yín fọ́ àbí ẹ gbọ́kọ̀ tó bàbá Surebe ń sọ ojú yín fọ́ ẹ rí. gbogbo àwọn abanijẹ́ ìlérè o ẹjọ́ ẹ̀yin fẹ́ẹ̀ borúkọ pásítọ̀ Àgbàlá Gabriel ẹjọ́ ó tó ẹjọ́ má borúkọ jẹ́ ilé lélẹ̀ o òní pẹ̀lú ògùn Ọlọ́run ní wọnúlé ayátàláfíà tí ò sí ìṣọ̀kan ilé lélẹ̀ Ọlọ́run ṣàánú wa Ọlọ́run máa yẹ kí àwọn abanilórúkọ jẹ́ káwọn ilé lélẹ̀ o kò sí ìṣọ̀kan tó ṣe lé o inú wa well organized ok báyìí mú báàgì yẹn wàá rí dọ́kúmẹ́ntì wọn nílé ó wà ń bẹ̀ ẹ̀wà rúùmù bàbá lè kò sí nǹkan tó ṣe wọn rúùmù bàbá lè lẹ̀ so àwa láti adókòrò nílé àti so kò sẹ́ni lọ́dún tó wá síbẹ̀ kò sí nǹkan tó ṣe lé wọn gbogbo ẹ̀yin abanijẹ́ ẹ̀ẹ́dẹ́kun ìbàlórúkọ jẹ́ o ẹ̀ẹ́dẹ́ ń sọ̀rọ̀ yìí yàrá kejìlélẹ́lẹ́ kò sí nǹkan tó ṣe ilé náà wà wẹ́ òkè so kọ́kọ́rọ́ léèrè lọ́wọ́ mi ẹ̀sìn mi ariwo ẹ má borúkọ lórúkọ jẹ́ o so inú lóòrè tó tàlẹ̀ lélẹ̀ tó jẹ́ dọ́kúmẹ́ǹtì ilé òun ní bíbà kò sí nǹkan kan tó ṣe òun lélẹ̀ so kò sí nǹkan kan tó ṣe àtọ̀. gbogbo ìyá jẹ́ ṣẹ́yìn náà yí báyìí dọ́kúmẹ́ǹtì rẹ o dọ́kúmẹ́ǹtì tí ológun dúdú pariwo ń pé Àgbàlá ò gbé fún àwọn ọmọ bàbá Surebe dọ́kúmẹ́ǹtì làwọn ọmọ Surebe fi hàn yín o ṣe ti rojú ayé ẹ̀yin ọmọ aráyé àbídí yanyan Yorùbá ọjọ́ wo lẹ fẹ́ yí padà ṣé bẹ́ẹ̀ ṣe máa bọ́ lórí ilé Yorùbá kẹ́ni má ní tẹ̀m̀bẹ̀lẹ̀kun àbòsí kéta ó ti báyé wa jẹ́ Yorùbá kí ló dé gan Yorùbá ṣé bẹ́ẹ̀ ṣe máa bọ́ lórí ilé yìí ibi dọ́kúmẹ́ntì rẹ̀ gbogbo yẹn ayé tí ológun máa ní ológun rẹ̀ tó bá tún sọ̀rọ̀ anybody tó bá fi lè believe ọjà sí pé ẹni ẹgbẹ́ ti ya wèrè tí máa ní bá fi lè sọ̀rọ̀ ẹni tó bá tún believe ẹ̀ ọjà sí pé onítọ̀hún gan orí ìyẹn ti dàrú ṣe rí máa nìyẹn wà lẹ́ òpùrọ̀ ajá tàlẹ̀ kìá mọ̀ ni ṣẹ́dẹ̀ sọ fún ológun dúdú reputation ẹ̀ ti bàjẹ́ kò sẹ́ni tó máa gbéṣẹ́ fún ẹ mọ́ kò sẹ́ni tó máa gbé advert fún ẹ mọ́ kò sẹ́ni tó máa mú ọ̀rẹ́ serious mọ́ àfi tó bá jáde tó tọrọ apology kí ló àwa yìí náà káwá jáde káwá bá bẹ̀bẹ̀ pé gbogbo ẹ̀yin ti Àgbàlá Gabriel ẹ foríjì ẹ filẹ̀ if not tó bá ń post báyìí tó bá post láàrin 1 minute èpè tó máa wà ń bẹ̀ yóò lé ní 1000 tó bá post láàrin 2 minutes èpè tó máa wà ń bẹ̀ yóò lé ní 5000 ó tí ì rí èpè pọ̀ èpè máa jẹ́ ajá ọmọ àrọ́mọdọ́mọ if not àfi tó bá jáde àdàbí tí Àgbàlá Gabriel bá ṣàbòsí fún ẹ àbúbá mú ẹ lókù ẹ ṣe làgbàlá ṣe ẹ ṣe olóṣè tó fi lo adúrú defamation of character báyìí fún ṣé má nìyẹn ṣe ní ṣe pàdé rí ní ṣé ó yẹ rí ní ṣe bí dọ́kúmẹ́ntì lélẹ́lẹ́ ọmọ ara yẹ burú gan Yorùbá lápá wèrè níyàn. ó wà wẹ́ òkè ó ní signature mi nígbà kò sí nǹkan kan tó ṣe kò sí nǹkan kan tó ṣe this is Olúwafẹ́mi Adéwùmí so gbogbo pé wọ́n ní wọ́n gbé dọ́kúmẹ́ǹtì lẹ̀ irọ́ ńlá ni o òní orúkọ mi ní lókè so kẹ́nìwọ̀dì ká má bọ orúkọ pásítọ̀ jẹ́ o so mo fiṣẹ́ mi sílẹ̀ láti wá ṣe gbogbo eléyìí
ológun dúdú nǹkan ẹ̀sọ́ tó ẹjọ́ tó bàbá tó bá yẹ pé ẹsẹ̀ mọ́ nǹkan ẹmọ ẹni tí ń pa fámìlì wa ẹ má máa fi ẹ bá fẹ́ wá àwọn plọ́gà yẹn wá wọn síwájú kẹlẹ́ máa mẹ́kọ̀ọ́ orúkọ yín ó ní gbogbo land document yẹn ni kò sí nǹkan kan tó ṣe ó ní what do you see is Adéwùmí Dayọ̀ Súlè Sódèdè so kò sí ẹnìbọ̀dì tó gbẹ́sẹ̀ lógún bàbá wa o so tẹ́ bá rí fake Dayọ̀ tán gbẹ́sẹ̀ lógún ẹ wá lọ síwájú kò ń ṣe títí wa bọ́ sí Ìbàdàn kan rójú ẹ àbúrò mi ni so. orúkọ tèmi ní Ayọ̀ Bámi Adéwùmí ọ̀kan lára àwọn ọmọ Súlè Sódèdè ẹ̀gbọ́n mi ni àwọn òbá orúkọ lórúkọ jẹ́ torí kò sí ìta fẹ́ gbà nínú torí pa fẹ́ jẹun káwá ba ẹni ẹlẹ́ni jẹ́ béèyàn bá ba irú èèyàn bẹ́ẹ̀ jẹ́ ẹni náà ayọ̀ rẹ̀ ò lè dalẹ̀ ohun gbogbo ọwọ́ náà ló wà ẹ má jẹ́ kó rí oṣù olóore ṣe ẹjọ́ gbogbo ẹ̀yin ìgbìmọ̀ tẹ́ ń ṣe ìbàjẹ́ lẹ́yìn ẹ lọ jáwọ́. sóde rí ológun dúdú èpè tẹ jẹ́ kí àwọn èèyàn gbé àwọn ọmọ yìí ṣe èpè yẹn ẹ̀yin ló máa jà o a ti rẹ́pè yẹn kò lórí àwọn ọmọ yẹn orí yín àtàwọn ọmọ tí ń lè máa forí gbé èpè yẹn àfi tẹ bá jáde ṣàtúnṣe ló kù bọ́tẹ́ bá jáde ṣàtúnṣe tẹ́sí ń lo gbáǹkó lórí ọ̀rọ̀ yìí ìpè yẹn máa jà yín á jà àrùmọdọ́mọ yín gbogbo tó bá tún sọ̀pọ̀tì yín ó máa jà ẹni tó bá sọ wípé a ṣe ń bú yín kò ní dà fún ẹni tó bá sọ wípé wáyé ta ṣe ṣépè fún yín onítọ̀hún gan kò ní yẹ onítọ̀hún ní kúre ká ní pé ìkọ́ tẹ bá ṣe yẹn ká ní pé ó bá lọ járáǹkà àgbàlá ńkọ́ tí má nìyẹn ṣubú kí lẹ fẹ́ sọ táṣì padà bá tún pé ìrọ̀lẹ́ ń pa ní abatani jẹ́ burúkú yìí ara yìí máa ń yá láti bá tèèyàn jẹ́ ara yìí ò yá sí láti tún tèèyàn ṣe rí láyé àfi láti bá nǹkan jẹ́ láti bá tèèyàn jẹ́ ní lórí burúkú kẹ́ni máa ní tẹ̀m̀bẹ̀lẹ̀ kù. àwọn aràn ìbàjẹ́ ni ẹlẹ́ni ẹ jẹ́ kí orí yẹn kó tún máa tẹ̀síwájú kó lè tún lè máa ṣàánú àwọn tó yẹ kó tún ṣàánú tó wọ́n bẹ́nu Bíbélì. Bluetooth mode. èyí tẹ́ ti rí gbàlà ẹ dìde fún ìgbàlẹ̀ lòmíràn ẹ sinmi ìbàjẹ́ ẹ sinmi ariwo. àánú kó tún jáde fún àwọn tó yẹ kí àánú jáde fún ẹ dákun nítorí Ọlọ́run la fi bẹ̀yìn ilé bàbá làwà yìí bàbá sọ́dọ̀ ṣe lé o. ṣẹ́rí gbogbo àtàkì àti irọ́ tẹ́ ń pa má balagi bẹ́ẹ̀ tó bá affect ẹ̀ tẹ́bílẹ̀ pé ló bá ráyè ṣe ṣáà ẹ mọ̀ pé lẹ́jọ́ mẹ́ta yìí gan kò fi bẹ́ẹ̀ ráyè ṣe ṣáà tí yẹn mọ́ prayer làgbàlá ń ṣe lẹ́jọ́ mẹ́ta yìí lórí mountain of fire ṣe mọ̀ pé kò fi bẹ́ẹ̀ ráyè ṣáà tí yẹn mọ́ ẹ̀yin lẹ́fà o ẹ̀yin olórí burúkú ẹ̀ ní o fẹ́ ní àdánù yìí ẹ̀yin lẹ́fà o ṣe yá balagi bẹ́ẹ̀ bó ṣe máa ń kò ní problem o he have nothing to lose o bó ṣe wà yẹn ó láwọn tí wọ́n ń fún lówó pàṣípàṣẹ o kó tó díjú kó tó lajú báyìí ó láwọn tí wọ́n ń fún lówó gbẹ̀mù gidi kò ní Àgbàlá ò ní problem kankan àwa èèyàn àwa mẹ̀kúnnù la máa sọ́fà ẹ̀ àwa mẹ̀kúnnù la máa sọ́fà rẹ̀ tẹ́ bá gbé Àgbàlá yẹn ṣubú tẹ́ bá gbé mánì yẹn ṣubú tẹ́ bá gbé Àgbàlá Gabriel ṣubú pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń bá lọ yìí wàlẹ́ àwa mẹ̀kúnnù la máa sọ́fà ẹ̀ torí àwọn èèyàn Àgbàlá láwọn èèyàn tó ń fún lówó pàṣípàṣẹ kò ní problem Àgbàlá kò nífẹ̀ẹ́ Àgbàlá Gabriel ó ti ń ṣe charity kó tó di wípé ó ti ń fi owó rẹ̀ ṣe charity kó tó di wípé ó bẹ̀rẹ̀ sí ní gbé sí gbangba pé káwọn èèyàn ẹ̀pà àwọn èèyàn kó dá sí. tẹ́ bá gbé ṣubú àwa ló máa fẹ́ ti. kò sí nǹkan tó ṣe ilé wà well okay ó wà well organized kò sí nǹkan tó ṣe ilé àtọ̀ ó ní lára tv wọn plasma tv wọn lélẹ̀ so ilé wọn wà well okay o gbogbo ẹ̀yin abanidórúkọ tó gẹ́ o kò sí nǹkan tó ṣe ilé bàbá everything wà well okay ó wà well organized. à ń ṣe bó ṣe wù wá níbẹ̀ là ń ṣe. àwa la nílé o. a lè ń ṣe àyíká lọ́wọ́. kò sí mọ̀lẹ́bí kankan tó sọ pé wọn gbé ogún kankan lẹ̀. kò lè sọ́mọ bàbá kankan. so àwa ọ̀rọ̀ ara wa yéra wa so kò sí aláàrin wa o ẹ bá ń wá àwọn followers yẹn wá lọ síwájú ológun dúdú. ẹ stop gbogbo ìbàjẹ́ tẹ́. ògùn ní fún bàbá àti fún ọmọ àti fún Ọlọ́run ẹ̀mí mọ́ ó ti wà ní àsìkò ṣe fún bẹ́ẹ̀ ní oṣù mari. ẹ wá wo ok gbogbo yẹn ayé gbogbo wa ti rí wípé ológun dúdú pa irọ́ burúkú wípé nínú ọmọ bàbá Suebebe ló pè òun yàrá ìyá irọ́ ni àṣírí dẹ́tẹ́ ti tú kò sọmọ bàbá Suebebe kan tó pè lórí burúkú yìí lórí burúkú má nìyí ológun dúdú àwa wá ń fún ẹ ní 3
mo pé striker lè ní ìyá alájẹ ni keeper bàbá ọ̀nà òdodo àwọn ni midfielder èmi striker ni èmi máa lọ sẹ́yìn máa tún wá síwájú máa tún lọ sẹ́gbẹ̀ẹ́ máa tún lọ sọ́tún bàbá striker èmi fún ẹni 3 days kó jáde kó tọrọ apology 3 days kó jáde kó tọrọ apology ọ kò mú evidence wá tó bá ti mú evidence wá tó dẹ̀ tọrọ apology pọ̀látàlá ayé máa bàjẹ́ tó ti lẹ́fù pé ò ní ẹnìkan gbé advert fún ẹmọ láyé àwa máa jókòó tí ẹ lọ́rùn bí abayé ẹni jẹ́ abatẹni jẹ́ ni ẹ́ olórí burúkú kẹ́ni máa ní abatẹni jẹ́ ni ẹ́ èyí lórí burúkú wọn ló ṣí ẹni tó ń ṣe ká ẹni gbógun tí ẹni tó ń ṣe dáadáa lẹ́ máa gbógun tí kí ló dé jù la fẹ́ ṣìyàn ní kọ́ntírì yìí náà jù la fẹ́ ṣìyàn ní kọ́ntírì yìí. We stupid and idiot, foolish people. Kálí balẹ̀ gbé ló bá gba kiri fún mani yìí ni. Donation fún mani yìí ni. Mani ò ní kú. Kò ní kú. Mani yìí tó kú yìí. Mani ò ní kú. Mani òṣèré tó kú yẹn. Kò ní kú. Wàláì. Mani yìí kálí balẹ̀ ló bá gba donation fún kò ní kú. Wàláì mani yìí ò ní kú. Lára nǹkan táwọn tọ́lọ̀ ń lo àgbàlá fún nìyẹn ìbí nígbà tí Bobrisky dé látẹ̀wọ̀n ẹni ọlájàwó ó fún ní 3 million wáyé tí kò lè sọpọ́tì onítátà ẹgbẹ́ gbogbo onítátà olórí burúkú yẹn ọ̀pọ̀lọpọ̀ yín wà tá mọ̀ tẹ́ ní burúkú owó but nínú àwọn ará yín tó ń sìkì ẹ̀ lè ṣàánú wọn but ẹ lè máa ṣe Bobrisky kò tí lówó already wọ́n fún 3 million fún kíni 3 million owó kíni owó pé ṣèṣèdí látẹ̀wọ̀n ṣe ayé gbogbo ti bàjẹ́ kí ní kọ̀lígì yìí dẹ̀ ń sunkún pé kò rówó tọ́jú ààrẹ èyí dẹ̀ ń fún ọlọ́run wàláhì àgbádùn mọ́ ò mi ò pàṣẹ gbádùn wàláhì mi ò pàṣẹ gbádùn ò. ká ṣàánú èèyàn nílé ayé wàláhì ẹ̀sìn wa pèpè sí so láti máa pè mí wípé ajígínní arìngínní àwọn ọmọ mùsùlùmí kan náà ń sabólà kì í yó wá. ẹ má bínú jàre so ẹjọ́ ẹ má gbogbo èèyàn ẹjọ́ torí tọ́ lọ́hùn àwọn ọmọ tó máa ń ṣàbólà yẹn ẹjọ́ ẹ bá wa wá wọn wá o ẹjọ́ èmi máa dúró gẹ́gẹ́ bí ambassador tí àbí gẹ́gẹ́ bí agent èmi ni màá kọ́ àwọn ọmọ yẹn lọ fún bàbá Jígínní so wọ́n ní any place tá bá ti rí àwọn bólà ká pe àwọn ẹjọ́ so gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ àwọn ọmọ bólà yẹn ẹ jọ̀ọ́ ẹ kàn sí Yahya Gambari lórí WhatsApp ẹ jọ̀ọ́ a nídìí àwọn ọmọ bólà bíi 100 ká kó lọ fún bàbá Jígínní ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin tẹ́ bá ní wọn lọ́wọ́ ẹ jọ̀ọ́. wọ́n tó lóyún arọ́dà lẹ́yìn. ẹ kàn sí Yahya Gambari ẹ kàn sí Yahya Gambari ẹ jọ̀ọ́ o torí Ọlọ́run ẹ kàn sí Yahya Gambari wà láwọn ọmọ búlà yẹn lọ́wọ́ ẹ kàn sí Yahya Gambari so ọ̀rọ̀ tí mo máa ń sọ lọ nípa ọ̀rọ̀ ológun dúdú ẹ wá gbọ́ lẹ́yìn ìgbà táṣìírí ti wá tú pé ológun dúdú irọ́ ló pa kò sọmọ bàbá Suebebe kọ́kọ́ tó pè ẹ tí wá gbọ́ ìwì tí ológun dúdú tí wá ṣe jáde again ẹ gbọ́ instead of Kimani yìí kó tọrọ apology àṣírí irọ́ rẹ̀ ti tú fún sí gbogbo ayé ti rí pé òpùrọ́ ni ẹ́ wá tún fẹ́ máa lo gbáǹkó ó fẹ́ máa lo gbáǹkó ẹ máa wo ẹ máa gbọ́ o ń bọ̀ ẹ máa wo. ọmọ Suebebe ohun tí gbogbo ni mò ń rò ìyẹn ló jẹ́ kí n gbé. ẹ ṣé ọmọ Nàìjíríà tẹ́ ẹ fún wa nímọ̀ràn tẹ́ ẹ sí wa létí. mo kẹ́yìn ọlọ́pọlọ aláròjinlẹ̀ tẹ́ ẹ sọ̀rọ̀ pẹ̀lọ́gbọ́n ẹ kú làákàyè. ọ̀rọ̀ Suebebe pẹ̀lágbàlá Gabriel apá kejì rèé wọ́n ní yára láti gbọ́ lọ́ra láti fèsì. ìlú àgídìgbò lórin tó lógun dúdú ń kọ ọlọ́gbọ́n ní jo àwọn ọ̀mọ̀ràn ní mọ bí mò ń rè. ajàjàgbára ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lológun dúdú tá a bá gbọ́rọ̀ tó rújú dandan ni ká pariwo rẹ̀ fárá àgboro.
ọ̀rọ̀ Àgbàlá Gabriel pẹ̀lú àwọn ọmọ Suebebe ohun tí mo gbọ́ ni mò ń rò. ìyẹn ló jẹ́ kí n gbé ìbéèrè sórí afẹ́fẹ́ kẹ́ni ọ̀rọ̀ bá yóò fún wa nímọ̀ràn ohun àlàyé. wọ́n lólógun dúdú ò ṣe rìsáàchì wo ni mo fẹ́ ṣe. ọ̀rọ̀ tó bá gbojú gbangba kò ní ìdìbò kẹ́lẹ́, ẹ jẹ́ ká fúnra wa lálàyé ọ̀rọ̀. amúnijẹ́ amúni ọlọ́pàá èwo ń tèpè. Àgbàlá Gébú ṣé mo pè ọ́ lólè ni? èwo ni ti defamation of character nínú ọ̀rọ̀ yìí ná? agbọ́ Jésù mọ́ gbé èbó, bóyá ilé fún wa lálàyé àti túmọ̀ defamation of character tí gbogbo ayé wa yànnàná ẹ̀. wípé kẹ́ ẹ wá ṣàkáǹtì owó Suebebe tẹ́ ẹ gbà, ṣé yẹn ni defamation of character? a béèrè ọ̀rọ̀ nípa ilé tẹ́ ẹ kọ́ pé ṣé ti Suebebe ni àbí ti chọ́ọ̀chì? ṣé blackmailing nìyẹn? tó bá fẹ́ ṣe àkáǹtì ṣé ìwọ ló máa ṣe àkáǹtì fún ni àbórí ẹ̀ dàrú ní ológun dúdú? ṣé ìwọ ló máa ṣe àkáǹtì fún ni? èló lówó ẹ̀ tó nígbà tí wọ́n gba owó tó nígbà tó ní sọ èló lówó ẹ̀ ń bẹ́ ológun dúdú? how much is your money? èló lówó tiẹ̀ ń bẹ́? gbérí sí tẹ̀ jáde kárí èló ni wọ́n fi sí èló ló support kò ní dá fún ẹ. tó bá fẹ́ ṣe àkáǹtì fẹ́yàn ìwọ ni wàá pè jáde pé kọ́ wá ṣe àkáǹtì fún ó ní kúre wá ṣe àkáǹtì fún lórí kiri yàrá ìjà ìlú dáwọ́ ni babalọ́pàá bá ìlú dáwọ́ ni ó yá wèrè ni. ọmọ ẹ tí wọ́n gbà ní olórí burúkú wà láyé ẹ̀sán kó 21 million ní pásítọ̀ yẹn gbà gbogbo tí wọ́n gbà fún Suebebe 10 million pásítọ̀ yẹn ti fi owó rẹ̀ kún. ṣé 10 million kọ́ lé yẹn tán ni? ṣé 10 million kọ́ ilé Suebebe? ṣé 10 million lè parí ẹ̀ kó tún fọ́nìṣẹ̀ báyẹn ni? wọ́n wá sọ pé kó wá ṣàkáǹtì fún babalọ́pàá bá ò ní kúrò ológun dúdú yàrá èlò ní babalọ́pàá bá ẹ̀dá síbẹ̀ tó fi sọ pé kó wá ṣàkáǹtì. ẹ̀mí bù yìí wàhálà ẹ̀rín Àgbàlá Gabriel fi hàn ẹ ti rí Àgbàlá Gabriel fi ọlá pé Àgbàlá Gabriel dákẹ́ ń wò yín ràn bó ṣe yẹ kẹ́ni Ọlọ́run ṣe nìyẹn. àwọn Ọlọ́run kì í gbìjà ara wọn, Ọlọ́run máa rán àwọn èèyàn tó máa gbìjà àwọn ẹni Ọlọ́run ni. olórí burúkú ọwá rẹ wà ní kó wá ṣàkáǹtì fún ta ni fún babaláku bàbá ẹ èló lówó tiẹ̀ níbi owó Suebebe tí wọ́n dá. babaláku bàbá ẹ ò ní ráìtì láti jáde wá sọ wípé à ń béèrè kíní kan ilé tí Suebebe kọ́ ṣé lè rẹ̀ ni olórí burúkú ni ẹni. ṣé orúkọ fámìlì ẹ ló wà níbi dọ́kúmẹ́ǹtì tí wọ́n kó fáwọn ọmọ ni? stupidity man olórí burúkú ẹ máa gbọ́ mọ́ lórí burúkú yìí nìṣó. ṣé defamation of character nìyẹn jẹ́? ẹjọ́ ń bẹ lórí yín àròsí fìlà. mo sọ̀rọ̀ nípa ilé tẹ́ ẹ kọ́ fún Suebebe nínú ọgbà wípé sáwọn ọmọ rẹ̀ ó rí gbà tó bá yá. tójú wa ló kúkú ṣe ti Muyideen, ojú wa ló kúkú ṣe. olórí burúkú ni ẹ olórí burúkú ni ẹ ìwọ náà máa gbọ́ kọ́ tó ń sọ olórí bú ni ẹ ojú wa ló ṣe ti Muyideen olórí burúkú. wọn gbé dọ́kúmẹ́ǹtì fún Muyideen ẹ̀yìn yẹn ṣe yálà bòsí báyìí náà ẹ ṣe yálà bòsí burúkú báyìí náà. ṣé o gbọ́ wípé ọmọ Suebebe kan gbélé yẹn ni? ṣé o gbọ́ pé ọmọ Suebebe ń gbélé yẹn ni? wèrè ní ẹni. tí ò bá sí torí Yomi Amsat tó kígbe ńlọ jẹ́ kí wọ́n rí ìwé ilé Muyideen gbà. táwọn ọmọ Suebebe bá pè mí ńkọ́? tẹ́nibọ́dì ò rán mi níṣẹ́. kò sófin tó lè pé mọ́jà fẹ́tọ̀ ọmọnìyàn. ìgbà tẹ́bí ń pọ̀ ọmọ Nàìjíríà tí ìlú le kókókó ta ló rán mi níṣẹ́ síjọba tí mo fi ń pariwo pé bí ń pa ni. ẹ̀yin akọ́ṣẹ́mọṣẹ́ freedom alábòsí ẹ̀dá ẹ kéré níye ẹ̀ tó yàn. ó pẹ́ tó lógun dúdú ti ń jà fẹ́tọ̀ ọmọnìyàn nílé lóko. mi ò pàgbàlá Gabriel ní 419, mi ò pè ọ́ lọ́mọ olè. èwo ni borúkọ jẹ́ pé kẹ́ wá ṣàkáǹtì ọ̀rọ̀ fáráyé gbọ́. ṣé Fẹ́mi pẹ̀lú Wálé tó yọjú gẹ́gẹ́ bí ọmọ Suebebe yìí nìkan lọmọ tó bí ni? ọ̀pọ̀ ìyàwó ń bẹ lóde tí wọ́n bímọ fún Suebebe. táwọn ọmọ Dayọ̀ kan bá sọ pé wọ́n ti sẹ́tù pẹ̀lú Àgbàlá Gabriel kò sí tó burú níbẹ̀ ó dáa. ìyẹn gangan là ń fẹ́. ó yẹ kí wọ́n bọ́ sójú gbangba káwọn ìyàwó àtàwọn ọmọ Dayọ̀ tó kù ó gbọ́. tí wọ́n bá gbọ́ ni ànírẹ́ nìkankan nínú wọn kó wá gbá mi láago. ó pẹ́ tí Suebebe ti ń sọ páyà ń bẹ ọmọ pọ̀ ńlẹ̀. ṣé bó sọ fúnra rẹ̀ nínú interview tó ṣe pé gbogbo ìyàwó tó bímọ àtàwọn ọmọ tóun ò béèrè mọ́ níjọ́sí kí wọ́n foríjì òun. ta ló lè sọ bóyá kan nínú wọn ló gbá mi láago tó ní kí n ràn wọ́n lọ́wọ́ pé dúkìá dà. kàkà kí n gbẹ́jọ́ apá kan dá mo gbọ́rọ̀ sórí agbágbé
ní tó jẹ́ pé Dayọ̀ yìí tí gbogbo wa ń pariwo rẹ̀ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ọ̀gá ni mo jẹ́ fún ní 1990 tá a jọ ń ṣiṣẹ́ nílé iṣẹ́ King Sunny Adé ní Jíbówú ẹ tún lọ rè béèrè ìtàn. ìjọ ń ṣiṣẹ́ ní 5 and 6 lèmi pẹ̀lú Dayọ̀ èmi ṣáájú wọn kúrò lọ́dọ̀ King Sunny Adé tí mo lọ dá dúró bí mo ṣe lọ dá dúró tó a kúrò lọ́dọ̀ ara wa Dayọ̀ fọjọ́ kan yà mí rí ẹ̀wí fẹ́ lẹ́nu kó gbẹ́nu rẹ̀ sápò mo kúrò lọ́dọ̀ King Sunny Adé mo lọ sílùú òyìnbó mo dé láti Amẹ́ríkà ní year 2007 ipò ìbànújẹ́ ni mo bá Dayọ̀ tó ti dọlọ́ títí mò gógóró kiri mo ní kí ló dé kí ló ṣẹlẹ̀ yìí wọ ọba tó dá wa sọ èbèbè ò rí bí eléyìí kí n tó lọ sílùú òyìnbó gbogbo ọ̀rẹ́ wọn ló lógun dúdú ìwọ gangan là ń dúró dè mo ronú pé ọ̀nà wo ni mo lè gbà láti ran Dayọ̀ lọ́wọ́ ọjọ́ tí ọjọ́ pé mo kàn gbọ́ kọ́ọ̀lù kan lórí aago ni ẹni ọ̀hún béèrè pé ṣé mi lológun dúdú ó ní ẹkú rọ̀lẹ́ sà ó ní ẹnìkan la rí tó ti mọtí yó ó ń bẹ nínú gọ́tà lábẹ́ bíríìjì Òṣòdì ó ló dárúkọ yín bóyá ẹ lè wá mú kúrò. wàláì ṣé rí nǹkan tí má nìyí ń sọ Ọlọ́run mi ò bìlíìfù ẹ̀ wàláì mi ò bìlíìfù ẹ̀ torí irọ́ ti báyé má nìyí jẹ́ wàláì mi ò bìlíìfù ẹ̀ má nìyẹn ó máa stage manage nǹkan ó máa nǹkan tí ò da wàláì mi ò lè bìlíìfù ẹ̀ láyé má nìyẹn ó máa ń parọ́ gan ní ìwọ tó sọ jáde lẹ́nu wípé wọn ò tí fún àwọn ọmọ sún ibẹ̀ ní dọ́kúmẹ́ǹtì táwọn sí pé dẹ́ fi hàn wọ́n báyìí má nìyí máa ń parọ́ gan wàláì kò ṣe trust rárá gbogbo ilé tó sọ yìí wà láyé rọ ni ó kàn fọ́ọ̀mù ẹ̀ lásán ni. níbẹ̀ ó lóun ló ní kí wọ́n bá ń pè mí kò rántí ọmọ kò rántí ìyàwó mo wá rẹ́ nìkan pé kó lọ yọjú sí wọn àárín ọjọ́ kejì sọ́jọ́ kẹta ló wá bá mi ní Màgódò ọjọ́ tó wá la gbéra tí mo gbé sínú mọ́tò mi ọmọ Jeep mo ló yá ládó Èkìtì ó tó gẹ́ Kúnlé Ojú Adé Túndé Awósìyàn àjọ wà lọ́kọ̀ mi ni adájọ́ tán mo ní kí ni ṣíṣe àsìkò yìí lọ́lọ́lá Peter Fáyọ̀ṣe jẹ gómìnà ìpínlẹ̀ Èkìtì Dayọ̀ tó kú Ṣèbèbè tó lọ ọ̀pọ̀ àwọn ọ̀rẹ́ tí mo ní lẹ́kọ̀ọ́ ní nílé Ifẹ̀ pẹ̀lú Adó Èkìtì wọ́n bẹ láyé wọ́n lè ṣẹ̀rí ọ̀rọ̀ mo gbéra mo lọ bá Fáyọ̀ṣe ọ̀gá ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ mo fẹ́ ṣẹ́ fún Dayọ̀ Ṣèbèbè gómìnà Fáyọ̀ṣe onírú iṣẹ́ wo ló lè ṣe mo ló ní tíátà ní Dayọ̀ ó ń kọ̀ǹpóòsì ó ń ṣeré ó lè ṣiṣẹ́ nílé iṣẹ́ rédíò wọn ọ̀gá ní kí n mú lọ bá àwọn tó wà ń bẹ̀ mo mú débẹ̀ ọjọ́ tá a débẹ̀ ló kọ application wọ́n ṣe interview fún kọ̀yà yín lẹ́nu pọ́jọ́ kejì ló bẹ̀rẹ̀ program orí rédíò ló kọ́kọ́ ń ṣe ìgbà tó pé oṣù méjì tí mo fẹ́ fi ilẹ̀ sádó ni mo tún lọ bá wọn ni wọ́n tún gbé tẹlifíṣàn program fún Dayọ̀. gbogbo ọkọ sí bá nìyí sọ èmi ò bìlíìfù o irọ́ ni o ológun dúdú ń pa ṣégi irọ́ wàláhì irọ́ ló ń pa ìwọ ni má nìyí pa kò sóko síbi nǹkan tó pé o ó dẹ̀ parọ́ ẹ má bìlíìfù ẹ olórí òpùrọ́ ni ó bínú Àgbàlá Gabriel ni ó jowú ó jealous Àgbàlá Gabriel ó bínú Àgbàlá Gabriel ni ó fẹ́ gbé Àgbàlá Gabriel ṣubú olórí burúkú ológun dúdú wèrè àṣírí ẹ̀ ti twitter kò tọrọ apology wèrè tó ló gbá ń kọ́ ó ṣe wá release ewì òfòpá 2 tó lóun sọ kò ní dáa fún ẹ ṣé ẹbẹ̀ lélẹ̀ ṣe apology lélẹ̀ ṣé ó fẹ́ fi lè pa náà rọ̀ stupid man ẹ máa gbọ́kọ̀ tí wèrè ń sọ lọ. àárín ọ̀sẹ̀ kan tí mo mú dádó ni mo gbalé mẹ̀rẹ́ǹtì fún Dayọ̀ mo ṣeré bí oṣù méjì pẹ̀lú ẹ̀ nígboro Adó kí n tó máa lọ mo dúró mo fẹ́ ṣú ọ̀pẹ́ òní mò gbogbooro mọ́ kí n tó kú òní bẹ̀ mo padà sá. Mr. Mercy lójú ológun dúdú irọ́ ló ń pa. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí
kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. A believe ẹ, irọ́ ti ba yé ẹ jẹ́, a believe ẹ. A lè believe ẹ láyé pẹ̀lú irọ́ tó kọ́kọ́ pa yẹn wípé ọmọ sóbì ló kọ́kọ́ ló pè yẹn. Irọ́ yẹn ó ti dismantle. Bọ́ọ̀lù ìfẹ́ sọ, ó ti dismantle ìjọmọlúàbí ẹ. Anybody lè believe ẹ mọ́. Amẹ́ríkà ọdún 2 ni mo lò. Ìgbà tí mo dé wọ́n ti lé kúrò lórí rédíò and television station Èkìtì nítorí ògógóró mímu. Ṣó èbèbè ti padà kí n tó dé ó ti padà dẹni tí ń fẹsẹ̀ gbá títì kiri. Mo gba gbogbo ìyànjú pé bí ṣe màmá Wálé bí ṣe ìyàwó ẹ̀ àkọ́kọ́ kó wá dúró ti dayọ̀ lẹ́kìtì. A ṣe gbogbo akitiyan títí ó lòun ò fẹ́ rẹ́nikẹ́ni. Àwọn ọ̀rẹ́ ló lè mọ wàhálà tí mo ṣe. Ìgbà tí mo gbìyànjú títí tí Dayọ̀ respond tí ò rẹ́dì láti gba correction ni mo padà sílùú òyìnbó. Ìgbà tí mo wá gbọ́ pé ó ti lo Àgbàlá Gabriel inú mi dùn dé góńgó. Mo wá ta kété bóyá tó bá ń bẹ lọ́wọ́ wọn ó lè ṣoríire àtúnṣe sì lè wà. Mo dákẹ́ mò ń wò. Tí mo bá béèrè nípa ogún ẹ̀tọ́ ni ẹ béèrè lọ́wọ́ àwọn ọmọ rẹ̀. Ṣé bàbá ẹ̀tọ́ babaláku bàbá ẹ̀ wo, ẹ̀tọ́ ìyáku yàrá já ẹ̀ wo, tí wọ́n bá béèrè ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀tọ́ ni, ṣé bàbá ẹ̀ ló dáwó ni? Ṣé o mọ̀ pé for the sake of Àgbàlá Gabriel làwọn èèyàn fi ń dáwó ni? Ok, ẹ wo ní àná àwọn èèyàn dá owó jọ lọ́dọ̀ Ìyálájé, wọ́n fún ìyàwó Muyideen nìyẹn Bùkún, wọ́n fún ní the sum of 1 million naira, wọ́n contribute 1 million pé àwọn tó mú Muyideen ni àwọn ò ṣe contribute 1 million kó pé láàrin ọ̀sẹ̀ kan kọ́kọ́ tẹ̀ try ẹ̀wò. A ní ọ̀tọ̀ ni famous ọ̀tọ̀ ni popular. Àgbàlá Gabriel is a popular man. Àgbàlá Gabriel kọjá bẹ́ẹ̀. Ẹ kò lè máa fojú dí ni. Àgbàlá Gabriel is global. Ẹni tó ń gba 10 million fi yàn láàrin 1 hour. Ẹni tó ń kọ́ ilé láti foundation fi yàn láàrin ọ̀sẹ̀ méjì. Kódà àdídì fi ran ni wàláì ó kàn dùn mí ní ká ní pé eléré tó kú yẹn ká ní pé Àgbàlá Gabriel ló bá lọ gba donation fún ni kódà but ẹ̀yin olórí burúkú yìí ẹ̀yin ní òfò jákujàku yìí ẹ jẹ́ kí má ní ẹ̀tẹ̀ fi bẹ́ẹ̀ ráyè charity yẹn gan mọ́. Àwọn ò sọ̀rọ̀ sí wọn létí rí pẹ́nìkan bẹ ológun dúdú akéwì ló ń jẹ́ ẹbí wọn ṣé wọ́n rí mi rí bàbá wọn ló ní wàhálà yẹn ṣé mi lọ̀pọ̀lọ́ yín wá ń dẹ́rù bà ṣé torí pé mo dákẹ́ mò ń wò. Ìyálájé tó gbé mi sórí atẹ́gùn tó ń sọ̀rọ̀ àlùfàǹsà sí mi wẹ́ẹ́ a lè ní pé kọ́mọ ọmọ dẹ́tẹ̀ tó bá ti lè dágbó gbé ọmọdé bùrókò ó ń bojú wẹ̀yìn lọ́rọ̀ tiẹ̀. Kí ló fẹ́ ṣe fún Ìyálájé? Kí ló fẹ́ ṣe fún Ìyálájé mo ń béèrè kí ló fẹ́ ṣe? Àbórí ẹ̀ dàrú ni. Ó ṣe nǹkan tí ò dáa. Àwọn èèyàn àwa à ń bẹ́ wí. Ó tún sọ̀rọ̀ ìburúkú ṣé mo pa à ń bẹ́ wí ni? À ń bẹ́ wí ni. Ó nílà káì lórí ó kọ dàgbà lásán ni. Àfààní iná kẹbíra bìlà àfààní iná kẹbíra bìlà akílì máa ṣùgàrà dáadájú àgbàlagbà tí ò ní làákàyè àtọmọdé tí ò ní làákàyè bákan náà ni wọn iná sọgí aláhùn akílù máa kúbárọ ọmọdé tó ní làákàyè àtàgbàlagbà tó ní làákàyè the same size ni wọn. So ológun dúdú ẹ̀yin ò ní làákàyè àwa ń bá yín wí à ń bá yín wí pé wìrì ní nǹkan tó ṣe yìí oníwọ irọ́ ti pàṣẹ yín jẹ ẹ lọ ṣe kínní ẹ wá fẹ́ máa lo kínní fún wa ẹ fẹ́ máa lo gbáǹkó fún wa. Àlọ́ ti lọ àbọ̀ sì ń bọ̀ ológun dúdú ọkọ̀ sọ́jà ọkọ̀ òṣèlú èsì ọ̀rọ̀ sì ń bọ̀. Gbogbo ẹ̀yin
tẹ́ ẹ mọ̀ dí ọ̀rọ̀ tẹ́ ẹ ṣépè fún mi àrígiṣẹ́gi ní gbogbo yín èpè padà sórí yín. ṣèbí ìwọ ló purọ́ orí ta lè pè fẹ́ padà sí orí ìwà àtàwọn ọmọdé ọmọ náà ní ìpè máa padà sí ìwọ ló purọ́ náà ìwọ ló purọ́ fún gbogbo ayé. ọmọ àti fún Ọlọ́run ẹ̀mí mọ́ ó ti wà ní àsìkò ṣe fún bẹ́ẹ̀ ní ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín. mo fi ọpẹ́ pàtàkì fún Ọlọ́run tó dá ayé àti ọ̀run tó dẹ̀ tó fún mi ní oore ọ̀fẹ́ ní sáà tí mo wà láti rí opportunity ṣe irú nǹkan báyìí. gbogbo ẹ̀yin aṣèbàjẹ́ kò sí bẹ́ẹ̀ bá ń ṣèbàjẹ́ ọmọlàkejì yín mo dúpẹ́ pé ẹni tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ iwájú ló wà kò sí lẹ́yìn so kò sí bẹ́ẹ̀ ṣe máa lé nìyẹn ẹ̀ lè bá. So let me introduce myself. Hi, Oluwafemi Adewumi. I'm the first son of Dayo Adewumi, which is Sule Sobebe. So mo dúpẹ́ f'Ọlọ́run pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí àwọn ní rúmọ̀ tán sọ pé ilé bàbá wọn fún wọn properties wọn Àgbàlá Gabriel ló jẹ́ no níwájú ọba tá a pè jẹ́ rírọ́ bàbá yẹn ò gbọ́ ẹsẹ̀ lé property oní property wọ́n fún wa ní wíìlì bàbá wọ́n gbé everything fún wa even though the documents ó wà lọ́wọ́ mi so mo dẹ̀ tún dúpẹ́ kọ́kọ́rọ́ lélẹ́lẹ́ àbúrò mi náà dẹ̀ ni òun náà ló ń ṣe ojúṣe nínú grave bàbá a fẹ́ ṣe kíní ojú grave wọn láti jẹ́ kó wà okay so that kí ọ̀ṣọ̀rọ̀ kó má ba ojú orí wọn jẹ́ so kò sí anybody tó ṣìṣe ogun Sule Sobebe o èmi tí mo jẹ́ first son tí mo já kọ bí ẹ̀ kọ́kọ́rọ́ lérè lọ́wọ́ mi so gbogbo document wà lọ́wọ́ mi nulẹ̀ so ìyẹn ò ṣe nǹkan tí ó jẹ́ pàtàkì gbogbo àwọn abanijẹ́ ìlérè o ẹjọ́ ẹ̀yin tẹ́ǹbù orúkọ pásítọ̀ Àgbàlá Gabriel jẹ́ ẹjọ́ ó tó ẹjọ́ má borúkọ jẹ́ ilé-lélẹ́ o òní pẹ̀lú ògbó Ọlọ́run mo wọnúlé ayọ̀tà làáfíà tí ò sí nǹkan ilé-lélẹ́ Ọlọ́run ṣàánú wa Ọlọ́run máa yẹ kí àwọn abanilórúkọ jẹ́ káwọn àwọn ilé-lélẹ́ o kò sí nǹkan tó ṣe lé o ilé wa well organized ok máa mú báàgì yẹn wàá rí dọ́kúmẹ́ntì yẹn nílé ó wà ń bẹ̀ ẹwà rúùmù bàbá lè kò sí nǹkan tó ṣe rúùmù wọn rúùmù bàbá lélẹ̀ so àwa láti ká tó kúrò nílé àti so kò sẹ́ni bọ̀dọ̀ tó wá síbẹ̀ kò sí nǹkan tó ṣe lé wọn gbogbo ẹ̀yin abanijẹ́ ẹ̀ẹ́dẹ́kun ìbàlórúkọ jẹ́ o ẹ̀ẹ́dẹ́ ń sọ̀rọ̀ yìí yàrá kejìdínlélẹ́ kò sí nǹkan tó ṣe inú ilé náà wà wẹ́ òkè so kọ́kọ́rọ́ lérè lọ́wọ́ mi ẹ̀sìn mi ariwo o ẹ má borúkọ lórúkọ jẹ́ o so inú lérè pépà lélẹ́lẹ́ tó jẹ́ dọ́kúmẹ́ǹtì ilé òní bíbá kò sí nǹkan kan tó ṣe òlélẹ̀ so kò sí nǹkan kan tó ṣe àtọ̀ ó wà wẹ́ òkè òní signature mi ní bíbá kò sí nǹkan kan tó ṣe òní China rí iṣẹ́ tí rí kò sí nǹkan kan tó ṣe òní this is Olúwafẹ́mi Adéwùmí. China ráyé lóde ṣe ráyé lóde báyìí olórí burúkú sóòbè olórí burúkú olórí dẹ̀ sọ wípé wọ́n fún wọn níwèé. òlélẹ̀ so kò sí nǹkan kan tó ṣe àtọ̀ ó wà wẹ́ òkè òní signature mi ní bíbá kò sí nǹkan kan tó ṣe òní kò sí nǹkan kan tó ṣe òní this is Olúwafẹ́mi Adéwùmí so gbogbo pé wọ́n ní wọ́n gbé dọ́kúmẹ́ǹtì lẹ̀ irọ́ ńlá ni o òní orúkọ mi ní lókè so kẹ́nìbọ̀dì ká má bọ orúkọ pásítọ̀ jẹ́ o so mo fiṣẹ́ mi sílẹ̀ láti wá ṣe gbogbo eléyìí ni ológun dúdú ìtẹ́sọ́ tó ẹjọ́ tó lọ́wọ́ tó bá yẹ pé ẹsẹ̀ mọ kankan ẹ mọ ẹni tí ń pa fámìlì wa nígbà yẹn wá wọn síwájú kẹ lọ́ máa mẹ́kọ̀ orúkọ yín ó ní gbogbo land document yẹn ni kò sí nǹkan kan tó ṣe ó ní what do you see this is Adéwùmí Dayọ̀ Sule Sobebe so kò sí anybody tó gbẹ́sẹ̀ lógún bàbá wa o so tẹ́ bá rí fake Dayọ̀ tán gbẹ́sẹ̀ lógún ẹ wá lọ síwájú kò ń ṣe títí wa bọ́ sí ìbàjẹ́ kan rójú ẹ àbúrò mi ni so orúkọ tèmi ní Ayọ̀ Bámi Adéwùmí
ọ̀kan lára àwọn ọmọ súlẹ̀ sóde ẹ̀gbọ́n mi ni àwọn ò barúkọ lórúkọ jẹ́ torí kò sí níta fẹ́ gbà nínú torí pa fẹ́ jẹun káwá ba ẹni ẹlẹ́ni jẹ́ béèyàn bá barú èèyàn bẹ́ẹ̀ jẹ́ ẹni náà ayọ̀ rẹ̀ ò lè dalẹ̀ ohun gbogbo ọwọ́ Ọlọ́run ló wà ẹ má jẹ́ kó rí ó sú olóore ṣe ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ìgbìmọ̀ tẹ́ ń ṣe ìbàjẹ́ lẹ́yìn ẹ lọ jáwọ́ ẹ dẹ́kun ìbàjẹ́ ẹni ẹlẹ́ni ẹ jẹ́ kí orí yẹn kó tún máa tẹ̀síwájú kó lè tún lè máa ṣàánú àwọn tó yẹ kó tún ṣàánú tóró ń bẹnu bíbélì gan ó ní ẹ̀yin tẹ́ ti rí gbàlà ẹ dìde fún ìgbàlà ẹlòmíràn ẹ jọ̀ọ́ ẹ sinmi ìbàjẹ́ ẹ sinmi ariwo ẹ jẹ́ kí àánú kó tún jáde fún àwọn tó yẹ kí àánú jáde fún ẹ dákun nítorí Ọlọ́run la fi bẹ̀yìn ilé babaláwa yìí. kò sí nǹkan tó ṣe lé o kò sí nǹkan tó ṣe lé ilé wà well okay ó wà well organized kò sí nǹkan tó ṣe lé àtọ̀ ó ní tv wọn plasma tv wọn lélẹ̀ so ilé wọn wà well okay o gbogbo ẹ̀yin abanilórúkọ jẹ́ ti tó gẹ́ẹ́ o ó ní kò sí nǹkan tó ṣe lé bàbá everything wà well okay ó wà well organized. à ń ṣe bó ṣe wù wá níbẹ̀ là ń ṣe. àwa la nílé o. a lè ń ṣe àyíká lọ́wọ́. kò sí mọ̀lẹ́bí kankan tó sọ pé wọn àgbé ogún kankan lẹ̀. kò ní sọ́mọ bàbá kankan. so àwa ọ̀rọ̀ ara wa yéra wa so kò sí aláàrin wa o. ẹ bá ń wá àwọn followers yẹn wá lọ síwájú. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ tí ìpàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.